fi kí gbogbo àwọn ará ìlú Adó-Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì kan máa ṣe ọ̀rọ̀ ara wọn ní ojúlàlá kan fi ń ṣọ́rí ní báyìí o pẹ̀lú bí ikú ọ̀wọ̀wọ̀ bó máa ṣe wọ̀lú náà tí wọ́n ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò tó sì jẹ́ pé dàsìkò yìí ni kò sẹ́ni tó mọ̀ àwọn tó wà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ibi náà. Bẹ́ẹ̀ ló jẹ́ pé báwọn kan ṣe ń sọ pé àwọn apààyàn Fúlàní darandaran ni làwọn kan sọ pé àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn inú ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò náà, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ ti ń di ẹni orí òdìlé ní ìlú Adó-Èkìtì báyìí o tí àwọn aráàlú náà tí wọ́n sì ń pariwo sí ìjọba pàápàá gómìnà Bíọ́dún Oyèbánjí ti ìpínlẹ̀ Èkìtì àti gbogbo àwọn tọ́rọ̀ kàn nílẹ̀ Yorùbá pé ẹ jọ̀wọ́ ẹ dìde o, ẹ wá gbà wá ní ìlú Adó-Èkìtì, ó ti dójú ẹ̀ báyìí. Ǹjẹ́ kí ló ń ṣẹlẹ̀ nù ìlú Adó-Èkìtì níṣe mà ni wọ́n máa ń pa àwọn èèyàn kiri báyìí tí kò sì sẹ́ni tó mọ̀ nípa bí ikú ọ̀wọ̀wọ̀ náà ṣe ń wá, kì í wá ṣe inú gbóná ń pa àwọn èèyàn sí o, ìta gbangba láàrin ìgboro náà máa ń pa àwọn èèyàn sí. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí, gbajúmọ̀ ọkùnrin kan tó ń ṣiṣẹ́ POS ní Adó-Èkìtì, ìyún ẹni tí wọ́n ń pè ní Àfáà Taofeek tó jẹ́ pé ní ilé ìwòsàn tó wà l'Adó-Èkìtì tó jẹ́ ti ìjọba, ìyún Èkìtì State University Teaching Hospital ìní ó ti ń ṣe POS, ìní àwọn kan máa dédé lọ kámọ̀ tí wọ́n yìnbọn pa tí wọ́n sì sá lọ. Ẹ̀mọ̀ bó bá jẹ́ adigunjalè kì í ṣe pé wọ́n á kàn yìnbọn pa tí wọ́n sá lọ, wọn yóò jí nǹkan ẹ̀gbẹ́, ṣùgbọ́n ilé ìfihàn pé àwọn agbanipa tó kàn fẹ́ pààyàn lásán ni, nítorí pé lẹ́yìn tán yìnbọn fún Àfáà Taofeek tó kú ni wọ́n sá lọ. Àsìkò tí ariwo ikú Àfáà Taofeek ní POS tó ń jà rìnrìn l'Adó-Èkìtì ní ìròyìn máa tún jáde nígbà tí wọ́n tún lọ pa ọkùnrin kan tó ń kiri ráìsì nínú wíbárò lágbègbè ọjà Bísí ìyún Bísí Market ní ìlú Adó-Èkìtì tó tún yìnbọn pa òun náà. Síwájú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ní ọjọ́ Ìṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí tí ó jẹ́ ọjọ́ 18 oṣù kẹfà, ìní àwọn oníṣẹ́ ibi náà máa tún lọ yìnbọn pa ọ̀kan lára àwọn agbèrò lágbègbè Òkèsà ní ìlú Adó-Èkìtì níbi tó ti ń gba owó tíkẹ́ẹ̀tì ojúmọ́ tó sì jẹ́ pé láàrin ọjọ́ bíi mẹ́ta sí ara wọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n pa nípakúpa ní ìlú Adó-Èkìtì. Èyí ló máa mú ìbẹ̀rùbojo wá ní ìlú Èkìtì o tó sì ń pe gómìnà Bíọ́dún Oyèbánjí àti gbogbo àwọn ọ̀rọ̀ tọ́rọ̀ kàn lẹ̀ Yorùbá pàápàá Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Gani Adams pé kán má lajúlẹ̀ kán má wù àwọn ọ̀ràn báyìí o, kí wọ́n jọ̀wọ́ kí wọ́n gbà wọ́n ní ìlú Adó-Èkìtì. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu ní ẹ lọ fọkàn balẹ̀, kò ní séwu. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti pàṣẹ ó ti kó àwọn kògbérègbè ọlọ́pàá sí gbogbo ìgboro ìlú Èkìtì báyìí pàápàá Adó-Èkìtì tó sì ní gbogbo àwọn oníṣẹ́ ibi náà làwọn yóò wá jáde àti pé láti àsìkò yìí lọ àwọn kò ní fààyè lẹ̀ kí ìpakúpa àti irú nǹkan burúkú bẹ́ẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́.